A kú dédé àsìkò yìí, yóò dára fún wa lágbára Ọlọ́run. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sójú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa. Ìròyìn fẹ́lifẹ́li online TV lónìí ti ṣe ogúnjọ́ nínú oṣù kọkànlá ọdún 2024 ọjọ́rú. Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká mu tíì tútù à ń bà wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ti ṣe ìyàwó ààrẹ ilẹ̀ yìí, eyín sẹ́nẹ́tọ̀ Olúrẹ̀mí Tinubu ló ti pè fún ìfọwọ́sowọ́pọ̀ bákan náà lórí ètò bí àwọn ìjọba ilẹ̀ yìí bí wọ́n yóò ṣe fún àwọn obìnrin náà láàyè kí wọ́n rí àwọn obìnrin gẹ́gẹ́ bí ọ̀kan gbòógì nínú àwọn tó lè ṣe àṣeyọrí tó lè mú ìdàgbàsókè ìlọsíwájú bá orílẹ̀-èdè Nàìjíríà, wípé ẹ̀tọ́ tí ọkùnrin ní lábẹ́ òfin fún àwọn nǹkan tó dáa náà lobìnrin ní lábẹ́ òfin. Ó ní kí ni ohun tí ọkùnrin ṣe tóbìnrin ò lè ṣe. Ó ní nípa ìdí èyí, pín dọ́gbadọ́gba pín ire láàrin ọmọ lọ́fà kan gbọ́dọ̀ jọ̀kan ní ọ̀rọ̀ obìnrin jẹ́ ò nínú àwọn orílẹ̀-èdè, pàápàá jù orílẹ̀-èdè tó bá ń fẹ́ lọ síwájú nítorí kánmọ́nkóbò. Ó ní nípa ìdí èyí kí wọ́n rí àwọn obìnrin gẹ́gẹ́ bí aláṣeyọrí, alátìlẹyìn àti iyọ̀ tó jẹ́ amúlùdùn tó ń dùn nǹkan láwùjọ rere. Olúrẹ̀mí Tinubu èyí tó sọ ọ̀rọ̀ náà níbi ètò kan èyí tó wáyé nílé ẹ̀kọ́ gíga fáfitì ìjọba àpapọ̀ tó ń bẹ ní ìpínlẹ̀ Èkó ní Àkọkà. Níbẹ̀ ló ti sọ̀rọ̀ ń bóde o. Olúrẹ̀mí Tinubu èyí tí arábìnrin kan eyín Mariam Ọbádínà tó ṣojú fún níbi ètò ọ̀hún ló jẹ lábọ̀ tó sì ń sọ di mímọ̀ fún gbogbo orílẹ̀-èdè àti àgbáńlá ayé wípé obìnrin ò wọ́n lójúṣe. Ó ní nípa ìdí èyí ètò ti ń lọ lábẹ́ báyìí láti lè rí dájú pé àwọn obìnrin náà wọ́n jẹ́ ẹni tí wọ́n máa fi ọwọ́ tó dáa mú, ẹni ìsìn ni wọ́n tí wọ́n gbọ́dọ̀ kó yọ wọn kéré láwùjọ. Ó ní bá a bá rí ẹnikẹ́ni yòówù lọ́kùnrin eléyìí tó bá fẹ́ ta àbùkù bá obìnrin, ó ní ó yẹ kí wọ́n fi kélé òfin gbé e kó jẹ mọ́yó ìyà ni, nítorí àwọn obìnrin wọ̀nyí ohun ẹlẹgẹ́ ni wọ́n tí wọ́n sì gbọ́dọ̀ máa ṣe wọ́n jòjòló. Ó ní bá a ti ń gbọ́ ohùn àwọn ọkùnrin lórí àwọn ipò tó ga bẹ́ẹ̀ náà ló yẹ ká máa rí àwọn obìnrin láwọn ipò tó dáa lórílẹ̀-èdè lágbàńlá ayé. Ó torí ó ní ọ̀pọ̀lọpọ̀ wọn ló lóhun àmúyangàn lọ́pọlọ wọn sì jáfáfá láti lè mú ìdàgbàsókè ìlọsíwájú bá orílẹ̀-èdè. Ọ̀kan nínú àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà, eyín sẹ́nẹ́tọ̀ Jimoh Ibrahim tó jẹ́ ọ̀kan tó ń ṣojú fún gúúsù ní ìpínlẹ̀ Ondo nílé ìgbìmọ̀ aṣòfin àgbà. Jimoh Ibrahim ló sọ̀rọ̀ lórí gbólóhùn kan tí ààrẹ tẹ́lẹ̀ rí Olúṣẹ́gun Ọbásanjọ́ tó sọ, tó ṣe àpèjúwe orílẹ̀-èdè Nàìjíríà bí orílẹ̀-èdè tó ti ní ìjákulẹ̀ tí ó sì ṣetán láti kúrò nínú kòtò ọ̀gbun èyí tó kó sí o. Jimoh Ibrahim èyí tó ní òun wo ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ èyí tí ò yẹ kó jáde lẹ́nu àgbàlagbà ọ̀kan gbòógì èyí tí ogúnlọ́gọ̀ àwọn èèyàn tí wọ́n wárìrì fún tí wọ́n sì ń ṣe àpọ́nlé fún. Ó ní kò sí orílẹ̀-èdè tó bá ń ṣe àtúntò àwọn èròjà àti àtúntò nínú ètò ìṣèjọba, ó ní wọ́n máa ń kojú àwọn ìṣòro kan. Ó ní ṣùgbọ́n lẹ́yìn àtúntò náà iyọ̀, adùn, ìdùnnú ló máa ń parí rẹ̀, torí pé adùn ló gbẹ̀yìn ewúro. Gẹ́gẹ́ bí sẹ́nẹ́tọ̀ Jimoh Ibrahim tí wàá sọ, ó ní àpọ́nlé tóun ní fún Ọbásanjọ́ pọ̀. Ó ní ṣùgbọ́n ọ̀rọ̀ tí wọ́n sọ jáde lẹ́nu yìí, ó ní kò tọ́ sí Ọbásanjọ́ o láti sọ bẹ́ẹ̀ jáde lẹ́nu. Jimoh Ibrahim èyí tó farahàn lórí iléeṣẹ́ amóhùnmáwòrán kan ní ìpínlẹ̀ Èkó lọ́jọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí, èyí ni wọ́n ti fi ọ̀rọ̀ wá lẹ́nu wò tó sì sọ ojúwòye tirẹ̀. Ó ní bí Ọbásanjọ́ ṣe jẹ́ àgbàlagbà tí wọ́n ti darí orílẹ̀-èdè yìí rí, ó ní kò yẹ kó jẹ́ irú wọn ni ó sọ irú ọ̀rọ̀ náà, nítorí ìgbà tí wọ́n bẹ́ńbẹ̀ làwọn náà ti rí àwọn kùdìẹ̀kudiẹ ọ̀hún, ṣùgbọ́n tí Ọbásanjọ́ kọ̀ jálẹ̀ láti lè tún ṣe. Ó ní nípa ìdí èyí bí ìpìlẹ̀ṣẹ̀ bá ti wọ̀, kí lohun tí olódodo fẹ́ ṣe o? Wọ́n ní amúkùn ẹrù rẹ̀ wọ́, olókèlè wò ẹ̀wò sàlẹ̀.
ó lé Ọbásanjọ́ gangan ní ìsàlẹ̀ amúkú èyí tó jẹ́ kí ẹrù orílẹ̀-èdè Nàìjíríà kó wọ́ o, gẹ́gẹ́ bí Jimoh Ibrahim bó ti fi èsì àti àkíyèsí rẹ̀ lórí ọ̀rọ̀ tí gbólóhùn tó jáde lẹ́nu Ọbásanjọ́ èyí tó rí gbólóhùn náà gẹ́gẹ́ bí tó lè dá ogun sílẹ̀, wàhálà òun lásìgbò sílẹ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ilé iṣẹ́ ìfọ epo Dangote èyí tó wà ní ìpínlẹ̀ Èkó òun ló ti bẹ̀rẹ̀ sí ní máa gbé epo bẹtiróòlù lọ sí àwọn ilẹ̀ òkèrè ilẹ̀ adúláwọ̀ èyí tó pẹ́wọ́ ti orílẹ̀-èdè wa Nàìjíríà, gẹ́gẹ́ bí ìròyìn tó ń ti ìwádìí kan tí wọ́n ṣe fi hàn wípé ní báyìí epo tó ti jáde nílé iṣẹ́ ìfọ epo Dangote òun ló ti lé ní jálá lọ́nà 200 báyìí, tó sì tún sún lọ sí 500 jálá èyí tí wọ́n ti gbé lọ sí àwọn ilẹ̀ adúláwọ̀ èyí tó pẹ́wọ́ ti orílẹ̀-èdè wa Nàìjíríà. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀, bẹ́ẹ̀ bá gbàgbé ọ̀sẹ̀ kan bíi méjì sẹ́yìn ni ìròyìn gbé jáde ìpè orílẹ̀-èdè Togo, Ghana, orílẹ̀-èdè West Africa àti àwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan tó fi mọ́ Egypt, àwọn ni wọ́n ti ń bá ilé iṣẹ́ ìfọ epo Dangote dúnàdúrà lórí ọ̀nà tí wọ́n yóò gbà láti máa gbé epo àwọn orílẹ̀-èdè wọn o, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kan èyí tó jáde láti ẹnu ọ̀gá àgbà tó ń rí sí ìṣàkóso epo ní orílẹ̀-èdè Ghana èyí tó sọ ọ̀rọ̀ náà, eyín ọ̀gbẹ́ni Mustapha Abdulhamid sọ di mímọ̀ wípé owó tí wọ́n fi ń gbé epo wọlé láwọn ilẹ̀ aláwọ̀ funfun wọ orílẹ̀-èdè Ghana ó ní owó rọ̀gùnrọ̀gùn ni ìdí rèé tí epo fi wọ́n lórílẹ̀-èdè náà. Ó ní ṣùgbọ́n bí wọ́n bá lè máa rí epo gbé wọlé láti orílẹ̀-èdè wa Nàìjíríà bí lọ sí orílẹ̀-èdè tiwọn, ó ní iye tó wọ́n máa ta jálá epo kan ní orílẹ̀-èdè Ghana yóò wálẹ̀ jọjọ o. Orílẹ̀-èdè Togo náà àwọn náà ti tẹ́wọ́ gba epo Dangote báyìí èyí tí wọ́n ti gbé tìkẹ́tìkẹ́ wọ orílẹ̀-èdè wọn, ṣùgbọ́n tí ìyà ń jẹ àwọn ọmọ Nàìjíríà níbi tí wọ́n ti ń rí epo ọ̀hún ṣe, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn àgbà tó ní ọmọ ẹlẹ́ran kò gbọ́dọ̀ jẹ gúngùn. Wọ́n ní báyìí o, ọmọ ẹlẹ́ran orílẹ̀-èdè Nàìjíríà ó ti ń jẹ gúngùn ní ìgbà tí ọmọ aláṣọ tó ti ń wọ àkísà, ọmọ ẹlẹ́fọ̀ọ́ gan ló ti ń jẹ àsán báyìí o. Wọ́n ní ọ̀rọ̀ yìí jẹ́ nǹkan ìyàlẹ́nu, ṣùgbọ́n gẹ́gẹ́ bí iléeṣẹ́ ìfọ epo Dangote ti sọ tiwọn, wọ́n ní èrè ní fún àwọn àti wípé ohun tó ń bẹ nílẹ̀ ó tó pín kò lè fàjà rárá o, nítorí pé àwọn ọmọ Nàìjíríà náà wọ́n gbọ́dọ̀ fojú àánú wò wọ́n láti lè jẹ́ kí wọ́n máa rí epo lóòrèkóòrè gbé jáde lọ sí àwọn ilé ìtajà gbogbo lórílẹ̀-èdè yìí. Ọwọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò SoSafe ti ìpínlẹ̀ Ògùn òun ló ti tẹ àwọn oníwà jìbìtì ẹlẹ́wọ̀n kan èyí tó rí àánú gbà, ṣùgbọ́n tí ajá rẹ̀ tó tún padà síbi èébì o, léyìí tó sì jẹ́ wípé ní báyìí ọwọ́ òfin ó ti tó wọn. Ọwọ́ òfin ló tó àwọn afurasí méjì ọ̀hún èyí tó jẹ́ ọmọ ọdún 18 àti ọmọ ọdún 17, gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀. Wọ́n ní àwọn méjèèjì wọ̀nyí, Abdullahi Idowu pẹ̀lú Samson Ojo tí í ṣe ọmọ ọdún 17, ní ìgbà tí Abdullahi Idowu tó ń jẹ́ ọmọ ọdún 18, wọ́n ní Idowu ló ti ṣe ẹ̀wọ̀n rí, ṣùgbọ́n tó jẹ́ wípé ó rí àánú gbà láti orílẹ̀-èdè olómìnira Benin ni wọ́n ní ó ti ṣe ẹ̀wọ̀n lọ́dún náà lọ́hùn-ún, ṣùgbọ́n ní ìgbà tó padà sí orílẹ̀-èdè Nàìjíríà kàkà kó kọ́ ẹ̀kọ́ lára igi ọ̀pọ̀tọ́, wọ́n ní ṣe ló tún padà sí àwọn ìwà jìbìtì ìwà olè àfọwọ́rá o èyí tó gbé lọ sí ọgbà ẹ̀wọ̀n tẹ́lẹ̀ kó tó rí àánú gbà. Ìdòwú tòun ti Òjó, àwọn méjèèjì wọ̀nyí ni wọ́n ní wọ́n jí àwọn ẹ̀yà ara jẹnẹrétọ̀, bẹ́ẹ̀ sì ni wọ́n tún jí àwọn nǹkan míì nílé onílé èyí tí wọ́n lọ tà kó tó di pé ọwọ́ pálábá wọn ó sége. Ìṣẹ̀lẹ̀ yìí tán ní agbègbè Ìdíròkò, níbẹ̀ ni wọ́n ti mú wọn o ní ìjọba ìbílẹ̀ Ìpókíà ní nǹkan bíi aago 10:15 ní ọjọ́ 17 oṣù kọkànlá ọdún tá a wà ńbẹ̀ yìí ni wọ́n ti rí àwọn méjèèjì he tí wọ́n sì ti mú wọn báyìí. ẹni tó jẹ́ ọ̀gá àgbà àjọ SoSafe ní ìpínlẹ̀ Ògùn, ọ̀gbẹ́ni Olúsọjí Gàsálò, ètò fi ọ̀rọ̀ náà léde látẹnu ẹni tó jẹ́ alukoro fún àjọ SoSafe ní ìpínlẹ̀ Ògùn, ọ̀gbẹ́ni Moruf Yusuf, ètò fi ọ̀rọ̀ náà léde lọ́jọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ tá a wà yìí sọ di mímọ̀ wípé àwọn méjèèjì tí wọ́n rọ́wọ́ tó yìí ń ló ti wà lágọ̀ọ́ àwọn àjọ SoSafe tí ìwádìí sì ti ń lọ. Wọ́n ní ní gẹ́rẹ́ tí ìwádìí bá parí lórí ọ̀rọ̀ wọn ní pápápá ni wọn yóò tàrí wọn lọ sílé ẹjọ́. á jẹ́ wípé ọgbà ẹ̀wọ̀n ó ti di mọ́líkì èyí tó ti wù wọ́n lọ o. kẹ́ẹ̀sì máa wò ó, ẹni tó bá rí ẹ̀wọ̀n he lásìkò ọdún wọn ló lọ sílé ọdún ni, gẹ́gẹ́ bí àwọn méjèèjì ọ̀hún
tí wọ́n ti ń wo ilé ọdún wọn lọ́ọ̀kan. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí. Torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀. Ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà, ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited, a ní egbòogi èyí tá a ṣe ní powder fún ẹni tó bá ń kojú àìsàn stroke. Ó wà ní iléeṣẹ́ X2 Ultimate. Tẹ́ ẹ bá lé èèyàn tó ní lẹ́gbẹ̀ẹ́, ẹ dán wò. Ìjọba lù lóǹtẹ̀ fún lílò torí pé ojú dání. Káàkiri ni wọ́n ti mọ̀ wá nílẹ̀ yìí jákèjádò àgbáyé. Kò sí onírúurú àìsàn tàbí àrùn tẹ́ lè máa kojú tí a ní oògùn rẹ̀, egbòogi ẹ̀ tá a ti ṣe lẹ́jọ̀. Torí ẹ̀, àìrìn jìnnà láìra búkẹ́ ọ̀kẹ́rẹ́ o 079 0153 tàbí 0806 4000 204. X2 Ultimate Herbal International Limited. Health is wealth. With care, God is. Nínú ìròyìn amúlùdùn, ṣé Yorùbá bọ̀ wọ́n ní bá a bá ríre à ń fare mọ́ra ní ìfàrè mú kí ọwọ́ ìfàbọ́nu o. Ṣùgbọ́n ọ̀rọ̀ ti yàtọ̀ báyìí lórí ìwà kan àti ìgbésẹ̀ èyí tí ọ̀kan nínú àwọn òǹkọrin tàkasùfé ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ti ṣe obìnrin Tiwa Savage tó wò. Eléyìí tí wọ́n ní arákùnrin kan èyí tó fi ọkọ̀ bọ̀gìnì Range Rover tó fi ta Tiwa Savage lọ́rẹ gẹ́gẹ́ bí ẹ̀bùn ọjọ́ ìbí rẹ̀, èyí tí Tiwa Savage tó fi ọ̀rọ̀ ọ̀hún ṣe bí omi gbígbé náà ṣe gbọ́dọ̀ pẹ́ lẹ́nu, èyí tí ọwọ́ gbọ́dọ̀ pẹ́ ní sàkéèké tó dá ọkọ̀ bọ̀gìnì Range Rover ọ̀hún tó dá padà fún arákùnrin èyí tó bùn ní ẹ̀bùn náà fún ẹ̀bùn ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀. Tiwa Savage ni òun hùwà yìí, ṣùgbọ́n púpọ̀ nínú àwọn ènìyàn ni yóò máa da ẹ̀bi lu òun. Ó ní ṣé bí ọmọdé bá ń gégi nígbó, àgbà ló mọ ibi tí yóò wò sí o. Olóhun ti wo sàkọ tún sàkọ sí ibi tí ọ̀rọ̀ òun yóò forí sí, òun ò sì fẹ́ barúkọ ara òun jẹ́. Ó ní àkọ́kọ́ ni wípé arákùnrin tó bùn òun lẹ́bùn ọkọ̀ bọ̀gìnì fún ayẹyẹ ọjọ́ ìbí yìí, olóhun ò ní ìfẹ́ rẹ̀, òun ò sì ní nǹkan kan bá ṣe pọ̀, àti wípé òun ò ronú pólè fún òun nírú ọkọ̀ bẹ́ẹ̀. Ó ní bẹ́ẹ̀ sì rèé yóò bẹ̀rẹ̀ sí ní máa pe òun lẹ́yìn ẹ̀bùn yìí. Ó ní bóun ò bá gbé aago rẹ̀, ó ṣeéṣe kó yarí kó sì bínú tán láti wá gba ọkọ̀ ọ̀hún. Ó ní nígbà náà làwọn oníròyìn yóò máa kọ oríṣiríṣi ọ̀rọ̀ búburú nípa òun o. Ó ní kí Sòbìà tó dégbò Olúkànbílà ké sí. Ó ní ìdí rèé bó ṣe gbé ọkọ̀ ọ̀hún wọnú àgbàlá òun lòun ní kí wọ́n gbé ọkọ̀ náà padà lọ sí ọ̀dọ̀ rẹ̀ wípé òun dúpẹ́ o fún ìfẹ́ tó fi wọ̀n sí òun dúpẹ́ lórí ẹ̀bùn tó fún òun, kó má ṣe bínú o wípé àsìkò tóun wà yìí òun ò ṣetán láti gba ẹ̀bùn kankan, pàápàá jù ẹ̀bùn ọkọ̀ lọ́wọ́ ẹnikẹ́ni, torí pé epo gan ò tó rà mọ́ débi tóun yóò máa kó àwọn ọkọ̀ ńláńlá èyí tí ó máa jẹ epo lọ́wọ́ òun sínú àyíká òun. Ó ní ìdí rèé tóun ṣe dá ọkọ̀ náà padà kóun lè ní ìfọkànbalẹ̀ ìsinmi nínú ayé òun àti iṣẹ́ tóun yàn láàyò, gẹ́gẹ́ bí Tiwa Savage bó ti sọ ọ̀rọ̀ náà. Ẹ̀yin ará, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí di ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ wa. Ire ayọ̀ Ọlọ́run kò ní fi wálẹ̀, ọjọ́ ire wa kò ní dọjọ́ ìbànújẹ́. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o.
ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.